eléyìí lágbára wọ̀nyí èèyàn wa ní bí ọjọ́ méjì sí mẹ́ta sẹ́yìn ni ìròyìn kan lọ lórí ẹ̀rọ ayélujára níbi tí a ti ń rí pé ìjọba Nàìjíríà pé wọ́n fẹ́ ti ọwọ́ bọ ìwé fún ìjọba ìlú Turkey. Kí ló fẹ́ ṣe? Wọ́n fẹ́ wá ṣe establishment àwọn military base sí Nàìjíríà. Wọ́n fẹ́ wá establish military base sí Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ yìí nígbà tí ìròyìn dórí ayélujára àwọn èèyàn bẹ̀ sí ń gbarata oríṣiríṣi àríwísí ló ti jáde lórí ọ̀rọ̀ yìí wípé kí ló fà á tí ìlú Turkey bá fi sọ pé òun fẹ́ wá dá military base kalẹ̀ sílùú Nàìjíríà. Pé kí ló wà díẹ̀ ṣé kìí ṣe pé ejò ń lọ́wọ́ nú. Ṣé mọ̀ pé a ṣì ń ní oríṣiríṣi àwọn ìṣòro lórí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí lórí ọ̀rọ̀ terrorism tó ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́dún Nàìjíríà. Ṣùgbọ́n irú ìgbésẹ̀ tí ìjọba Nàìjíríà fẹ́ gbé yìí wọ́n wá wò pé kí ni nǹkan tó lè ṣokùnfà ẹ̀? Kí ni àǹfààní military base ti Turkey tó máa ní Nàìjíríà? Ẹ má jẹ́ ń dènà pẹ̀lú. Bàbá Wọlé Dùyìlé wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tí mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbóhùn tí wọ́n sọ. Látàrí ẹ̀ ni bàbá yìí ni wọ́n ti wá ránṣẹ́ sí àwọn olórí ẹlẹ́sìn ní Nàìjíríà. Pàápàá wọ́n dárúkọ àwọn bàbá Adébóyè, àwọn Oyèdépò. Bàbá yìí wá ránṣẹ́ sí àwọn olórí ẹlẹ́sìn ní Nàìjíríà. Pàápàá àwọn Adébóyè, àwọn bàbá Oyèdépò àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé wọ́n jẹ́ olórí ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Pàápàá àwọn Kìrìsìtẹ́nì ni wọ́n ránṣẹ́ sí. Mo wá fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ fọ́nrán yìí délẹ̀ kẹ́ ẹ bá wa fi ránṣẹ́ sí àwọn èèyàn yín pàápàá gbogbo ẹni tẹ́ bá mọ̀ tó bá jẹ́ Kìrìsìtẹ́nì Nàìjíríà wípé nǹkan ohun tó fẹ́ ṣẹlẹ̀ yìí ipa wo ló ṣeé ṣe kó ní ní Nàìjíríà nílẹ̀ Yorùbá pàápàá fún àwọn Kìrìsìtẹ́nì. Ẹ farabalẹ̀ ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ. Ogun àwítẹ́lẹ̀ kì í pààrọ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ̀yin ará mi. Àwọn tó bá gbọ́n ni. Ẹ̀yin èèyàn mi, mo fi yọ náà lọ́rùn bẹ̀yìn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ṣe kókó, ó lè di dandan kẹ́ bá mi jù sí ìta, especially ọ̀rọ̀ yìí gbogbo àwọn tó jẹ́ Kìrìsìtẹ́nì ni ọ̀rọ̀ yìí kàn jù. Ó kan ìyàwó, ó kan ọkọ, ó dẹ̀ kan ọmọ yín àtọmọ tẹ́ ẹ máa bí lẹ́yìn ọ̀la. Kí n tó bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú nípa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orin Kìrìsìtẹ́nì kan. Ó sọ báyìí pé Christian mighty wise me, gbọ́ bágẹ́lì rẹ̀ tí ń wí ní àárín ọ̀tá ló wà, máa ṣọ́ra. Ṣé ẹ gbọ́ orin yẹn? Inú ibi àwọn Kìrìsìtẹ́nì ló wà. Ó dà pé most churches ló máa ń kọ orin yẹn. Ó ní Christian má tí ì wá ìsinmi, don't relax. Don't feel as if you have gotten to your what do you call it now? Freedom or relaxation center. Má tí ì wá ìsinmi. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ nípa ẹ̀, ẹ̀yin Kìrìsìtẹ́nì ilẹ̀ Nàìjíríà, ọ̀rọ̀ yẹn á dìtàn. Ẹ lọ kọ sílẹ̀. Mi ìwà dẹ́rù báyìí, ṣùgbọ́n ẹ̀rù fúnra rẹ̀ ló máa bà yín fúnra yín gbà tó bá yá. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú mo ní ogun àwítẹ́lẹ̀ kì í pààrọ̀ tó bá gbọ́n. Ogun ò máa rọ, kò máa fọ́jú, kò mọ bàbá, kò mọ ìyá, kò mọ ẹ̀sìn, kò dẹ̀ mọ tribe. Tógun bá bẹ́ sílẹ̀, everybody, especially àwọn tí ó bá prepare, wọn á bógun lọ ni. Kì í dẹ̀ ní pé wọ́n á bógun lọ nìkan. Ilé àti ohun ìní wọn á di àjòjì.
ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì ẹgbẹ́ ọmọ Yorùbá ojúlówó àti ògidì ọmọ Yorùbá tẹ́ bá ti ń bá ọ́díò yìí pàdé pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni pátápátá mi ò mọyé yín omi ìdẹ̀ mọyé àwọn tó wà mí tó jẹ́ Kristẹni mo fẹ́ kẹ́ ẹ ṣe favour yẹn fún ara yín not for me gbogbo àwọn churches pátá láti orígun mẹ́rin Nàìjíríà ọ̀rọ̀ yìí kàn yín so ẹ má dágunlá ẹ má sọ pé ẹ kò kàn wá ní church wa every church no matter the kind of style tẹ́ fi ń ṣe worship yín tẹ́ bá ti regard ara yín gẹ́gẹ́ bí Christian ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì dọ́dọ̀ gbogbo àwọn olórí ìjọ pátápátá olórí ìjọ kọ̀ọ̀kan nítorí n tó ń bọ̀ tẹ́ ẹ bá tètè sora yín mọ́ra kó kàn èmi o kò kàn èmi rárá ẹ̀yin lẹ lọ́mọ ẹ̀yin lẹ níyàwó ẹ̀yin lẹ ní ogún ẹ̀yin lẹ ní estate ẹ̀yin lẹ ní gbogbo nǹkan tẹ́ kó jọ àdìtorí olórí kí ni mo fẹ́ fàyọ ẹ má jẹ́ kí n fa ọ̀rọ̀ gùn lánàá ọ̀rẹ́ wa kan tá a jọ wà lórí ìkànnì ẹgbẹ́ ojúlówó àti ògidì ọmọ Yorùbá tí ó ń lo orúkọ grandpa Ọ̀rànmíyàn gbogbo yín làálẹ̀ ti rí fídíò clip tó jù sórí ìkànnì yìí tí ọ̀gbẹ́ni kan pè ní Okosha Happy Marcel tó gbé jáde ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tí wò ẹ padà ẹ lọ lísìn sí ọ̀gbẹ́ni yẹn gbogbo nǹkan tó sọ pátá kò sí rọ́ńbẹ́ ẹni mo dẹ̀ fẹ́ tún bẹ̀yìn ẹ lọ sí orí YouTube ẹ lọ search fún Okosha Happy Marcel ẹ follow ẹ máa follow ọ̀rọ̀ tó ń sọ ó sọ àwọn ọ̀rọ̀ kan lánàá bóyá ìjẹta àná lèmi ṣẹ̀ṣẹ̀ rí ká ó ní pé Nigerian government wọ́n ti lọ sign pact pẹ̀lú Turkey government láti where establish military base sí Nigeria and their main target is to eliminate Christians. ṣé mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti ń jà rìnrìn tipẹ́ ṣé mọ̀ pé iṣẹ́ láti eliminate láti fulanize Nigeria ló jẹ́ number one priority and that's the only priority fún àwọn cabal àwọn caliphate. tẹ́ bá rántí last year American government wà Nigeria on December 25 wọ́n wá ju bomb wọ́n náà máa scatter wọ́n fẹ́ get rid of all the terrorists in Nigeria. ẹ̀yìn ìgbà yẹn náà tún kó military personnel about 200 or more wọ́n wá sí Nigeria. ǹjẹ́ tún gbọ́ nǹkan kan nípa àwọn military tàn kó wá láti America. ó ṣe ní láàánú pé Nigeria under the government of APC wọ́n dẹ̀ lọ sign military agreement láti wá establish space fún Turkish military ní Nigeria with this whole sole aim of turning this country to an Islamic country. ẹni rò pé bóyá mi mọ tí mò ń sọ tàbí pé mò ń parọ́ mo fi ń dẹ́rù báyìí ẹ jẹ́ ká lọ ṣe rí Turkey tá à ń sọ yìí. For those of you who might have gone through school tẹ́ ẹ ṣe history èmi ṣe history mi rẹ̀ kì í ṣe ìgbà yẹn I was young ìgbà tí mo ṣe history ní secondary school mo ṣe history gan ṣe rí Turkey Constantinople náà ń pè tẹ́lẹ̀ àwọn Kìrìsìtẹ́nì ló ní ìlú yẹn Constantinople. Especially Catholics àwọn ni and the population of Christians according to history was almost 90.
ní gbogbo ìlú tí mo ti dárúkọ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ Christian nations tẹ́lẹ̀ ṣùgbọ́n carelessness and I don't care attitude is not possible, it's not just possible ló pa wọn today tán bá àwọn founders ìlú yẹn bá ṣì wà láyé wọ́n á regret for life. Instead of fold hands àwọn náà ní oríṣiríṣi weapons tán lè fi defend ara wọn. Ẹ̀yin Christians àwọn tó kì í gbé container load of arms and ammunition ránṣẹ́ sáwọn Boko Haram gbogbo ẹ̀ láti gbọ́ tán dẹ̀ sọ pé kínní wọn ò fi gbọ́dọ̀ bá Muslim jà ṣùgbọ́n àwọn Christians nìkan. Now the question is ẹ̀yin afẹ́bí ló ń pè ṣebí pípa tán ń pààyàn ní ilẹ̀ Nàìjíríà yìí ṣebí kìí ṣe Christian nìkan ló ń pa ṣe bá ń pa Muslim. Of course they will do because Muslim yàtọ̀ sí Muslim. The kind of Muslim or Islam tí àwọn Fúlàní ń ṣe ó yàtọ̀ sí ti àwọn tó kù. So they count everybody as infidel. Ìyẹn lẹ́fìrí tá fi ń pa Muslim ní Kwara tá fi ń pa wọ́n ní North. So it will look as if ṣùgbọ́n ń pa Christian àwọn Muslim tá ti pa gan ti jù. Àwọn Fúlàní ò mọ̀ yẹn o. Fúlàní tí wọ́n ní káwọn gba ilẹ̀ kan gbàlú kan establish Fulani Caliphate. That is what matters to them. Ṣé rí orúkọ religion Muslim yẹn wọ́n fi yẹn ṣe bójúbójú ni. They want to take over your country. They've taken so many countries in the world. And gbogbo countries yẹn kò sí ìtò ní agbára láti jà padà. Ẹ wo tó ṣẹlẹ̀ sí àwọn Hausa. Tẹ́ bá sọ pé ṣebí Muslim náà ṣebí Muslim country land ní Hausa or Muslim territory. Láti 1804 that's 224 years 222 years ago náà ti gba ilẹ̀ máwọn Hausa lọ́wọ́. Wọn ò mọ̀ sọ pé àwọn Hausa yìí pé ṣebí Muslim bíi tiwọn ni. Sokoto Sultan of Sokoto tó ń rù nílẹ̀ Hausa Fúlàní ni o. Fúlàní ni o. Ṣóyè yín Sàdánù of Sokoto tán pa ń jọ yẹn nígbà ayé ogun ayé wẹ̀ẹ̀tì tí àwọn fẹ́ẹ́ sàn pé àwọn ológun gbàjọba Fúlàní ni o. Ọ̀gá àwọn bàbá wọn tó fún wọn ní authority àti instruction pé ká ń gbìjọ pé wọ́n gba Nàìjíríà Uthman Dan Fodio Fúlàní ni. So ẹ gbàgbé pé ẹ̀yin jẹ́ Yorùbá bí Hausa kò mọ́tà sí wọn ò bá jẹ́ Yorùbá Muslim kò jẹ́ Hausa Muslim ìyẹn ò kàn wọ́n. All they want is to take over the country and rule over everybody. Ṣé ọ̀rọ̀ mi yé yín? Ẹ̀yin náà gbárajọ ẹ̀yin Christian leaders ẹ lówó ẹ lọ́rọ̀ ẹ lẹ́nu ẹ use your connection worldwide. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora tí ẹ jọmọ Nàìjíríà tí ẹ jẹ́ Christian ọ̀rọ̀ yìí ò yọ yín kúrò ó kàn yín gbọ̀ngbọ̀n o. Tẹ́ ẹ bá tètè dìde nísìnyí mo mention àwọn big Christian leaders tí mo rò pé ó yẹ ká lo gbogbo resources wọn àti whatever they do at least ẹ jà raburabu. Ẹ má jẹ́ kankan káyé mọ́ kankan gba ilẹ̀ mọ́ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn láì lè gbé apá sókè. Jesus will not help you. Yahweh will not mind. A máa wò yín ìran ni. Jehovah will not help you. Allah tẹ̀yin Muslim gbẹ́kẹ̀lé kò ní agbára kankan láti defend yín o. Wọ́n ṣe ń pààyàn ní Kwara tán ń pààyàn lódò ṣe tán ń pààyàn lówó most of the people tán pa Allah ò dìde o. Wọ́n ṣe ń pààyàn ní Benue most of the people tán pa ní Benue Plateau they are all Christians. Southern Kaduna most Christians. Yahweh ò dìde fún wọn o. Jehovah ò dìde fún wọn o. Jesus Christ will come to their rescue. Mo bẹ̀ ẹ̀yin bàbá wọ̀nyí excuse me ẹ̀yin olórí ìjọ tí mo mention ẹ
wá help outside your domain. Contact àwọn like America. Whatever you can do, get in touch with the leadership of some of these countries and ask them for help. Mo mà dé ń sọ tèmi o. Christian mighty wise singing. Bọ̀bá kẹ́lí rẹ̀ ti wí ní àárín ọ̀tá ló wà. Máa ṣọ́ra. Mo hope and I pray pé orin tí mo ń kọ yìí kò ní wá hàn tí in some few days or few months or few years to come. Don't depend on your personal self or your prayer or your mountain. Those things will not work when the time of trouble comes. It is coming. Zephaniah 1:13 or so. Eloka. The day will come with wrath. Èmi ò believe ń gbogbo àwọn kìnìyàn ṣùgbọ́n àwọn ẹjọ́ yẹn ò ní bẹ́ẹ̀ mi láyé o. Fúlàní ò ní sí láyé nígbà tí Fúlàní bá máa sọ ilẹ̀ Nàìjíríà di ilẹ̀ Fúlàní. Àwa di Fúlàní Republic of Nigeria. Wọ́n wá fi Nàìjíríà ṣe bíi Mecca where all Fulanis in the world will come and be worshiping another God. Ọlọ́run wọn. Allah wọn. Tó jẹ́ pọ́wọ́ méjì ọwọ́ ọ̀tún lónìí èrè ẹ̀dẹ̀ máa gbà kí wọ́n fi èrè dípò ẹ̀sìn àwọn nǹkan tẹ́yìn gbẹ́kẹ̀lé. Pastor Adeboye, Bishop Adeboye, will you fold your hands? Pastor Oyedepo, I am challenging all of you. Kumuyi, Adefarasin, Tunde Bakare, Okoti, Chris Okoti, àmọ́ ẹ̀pẹ́ yìí Ìgbò lẹ́yìn náà. Chris Oyagbemi, àmọ́ ẹ̀pẹ́ Ìgbò nìyí. But ilẹ̀ Yorùbá lẹ ti ń mèkó owó ibẹ̀ lẹ ti ń jẹun. Bàtà bá bàjẹ́ máa ń lọ́wọ́, màá rí tẹ́ máa sá lọ. Ilẹ̀ ẹ wo ẹ̀yin èèyàn mi. Mo bẹ̀ yín ni ẹ̀yin tẹ́ jẹ́ Christians tẹ́ jẹ́ onígbàgbọ́ tẹ́ wà lórí platform. Ẹ jẹ́ kí kíní dé ọ̀dọ̀ àwọn tí mo dárúkọ ẹ̀ ní kọ̀ọ̀kan àti gbogbo churches. Ẹ jẹ́ kó dọ̀dọ̀ pastor yín ní church yín, local church yín. Ẹ jẹ́ kó dọ̀dọ̀ pastor àti àwọn supreme leader, supreme kíní kan, superior evangelist. Ẹ jẹ́ kó dọ̀dọ̀ ẹ̀. Ẹ jẹ́ kí wọ́n ẹ jẹ́ kí wọ́n gbọ́. Kán tètè gbáradì ní ìsinyìí. Àwọn ará bíi they are fully determined to carry out this jihad. Wọ́n mọ establish Sharia in Nigeria. Wọ́n ti establish northern Nigeria. And they are now going to establish. Mi ìwà mọ̀ bóyá ṣe ní South o. But wọ́n á try. Kò dẹ̀ sí bí South àti South ṣe lè sápá wọn ní agbára wọn ní ìbàdàn. At the end of the day, wọ́n á kọ́ka wọn. Ìyẹn tẹ́ bá tètè gbéra. Ẹ̀yin tẹ́ wá South ọ̀rọ̀ yìí kò yọ yín sílẹ̀ o. Ẹ̀yin South East kò yọ yín sílẹ̀ o. Whatever you can do now, do it today. Tomorrow may be too late.